ìhókùn o báàlà ìkíni lẹ́ẹ̀kìtì o mo dẹ̀ kí gbogbo ìhòòhò olólùfẹ́ mi ẹ kú lé o èmi náà tún kíra mi káàbọ̀ sí orí ètò lédè Èkìtì ti Yorùbá lónìí ṣáájú ń kété ìjà àmú ti Ọlọ́run ṣáájú o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè elétí gbàròyé ọba kègé mi ni kó tún mú mi á sí orí ètò lédè Èkìtì lónìí ọpẹ́ níyẹ o bàbá kó wá gbọpẹ́ o àti ẹ̀yìn mi ọba kẹ́ igi yẹn Èkìtì kẹ́ ìjọba ẹ̀ṣá pàtòrò mọ́yàn kẹ́ igi láàlásìpọ̀ àfi ọpẹ́ ló ń jẹ rẹ o bàbá kó wá gba ọpẹ́ àti ẹ̀yìn mi bàbá dárí ẹ̀ṣẹ̀ jìwá o gbogbo èyí tí ṣe ẹ̀ṣẹ̀ nínú ìṣe àti ìwà síra dárí jìwá o kó bá wa mú ètò tòní kó bá wa ṣe láyọ̀ ojú kẹ̀yà omi mọ̀ jẹ fọ́ o etí kẹ̀yà gbọ́ mi mọ̀ jẹ di o èmi náà sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀ jí mi ṣe ọ̀rọ̀ sọ o lè kẹ́yìn ká fọpẹ́ àti ẹ̀yìn tó bọ̀ fún orúkọ rẹ lórúkọ Olódùmarè ni mo gbàdúrà àmín kéètò tó bẹ̀rẹ̀ ǹjẹ́ àkọ́kọ́ ṣe ìdárayá díẹ̀ bẹ́ẹ̀ ni o. ọba mi ṣe wẹ́ àti kété yín olólùfẹ́ mi náà ọ̀rọ̀ ayọ̀ ọba yín ṣe wẹ́ lónìí o báà ní o mo kí kété rí o akú ọ̀gbá o mo kí n lúlé mo kí n lóko mo kí n lókè òkun mo kí n lókè ọya gbogbo ibi kìí àti àlóní òní àsán yìí o ìyá arúgbésọnù kéèṣù bí ọmọ o ìyá aṣọ mọ́nàmọ́ná pọ́ọ̀nù o adẹ̀kú gbogbo rẹ̀ bó ṣe ń lọ ọlọ́run elédùmarè á ṣe àánú fún wa o fún ìyìn kí kọ́kọ́ àwòmínúgbà kọ́kọ́ orúkọ mi èyí padà o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lorúkọ mi o èmi lè jìrẹ́ òrí làkí
ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú èyí rẹ̀ ọsọ alákísà ọsọdọ ló gba aṣọ ọmọ kà ṣe bí èmi eléèjì rẹ amúra o ṣùgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni èmi náà tún lọmọ olóòkè méjì takọtabo olóṣùtà ọrùn kẹrẹ ọ̀rọ̀ lè bábà òkè ọmọ alálẹ̀ kan kọ bí ogún náà kan yígba oṣù tọrẹ lọ́nà ọba ọmọ ajóṣìbí fèyìntọ rẹ ọmọ ajóṣìbí rìn káká rọrọ mo tún gbé àgbàrá túlé olórí mi ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan màkúrọ̀ sọ́jà kọ̀ọ̀kan nájà kan bomi alura ọmọ olóró àbẹjẹ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lọ́nà òkè pa ló láwẹ̀ ìṣeun o mo dẹ̀ dúpẹ́ lọ́kẹ́tẹ̀ olólùfẹ́ mi o kì í bá mi o ètò kì í dẹ̀ bá mi ṣe àpọ́nlé rẹ̀ ọlọ́run á ṣe yí kọ́dá nínú iṣẹ́ rin o àrùn gbé sọnù bí èṣù bí ọmọ kẹtẹrí pátápátá ni là á ṣe oríire o ìjàre o kí bá mi a ṣe àpọ́nlé ètò dáadáa kẹ máa bá mi subscribe kẹdẹ̀ tún máa bá mi like ètò yìí ọlọ́run á ṣe nínú iṣẹ́ rin o lẹ́ni lórí ètò wa ètò lédè Èkìtì rí i pé inú mi dùn mò ń jó mò ń yọ̀ bí kò ṣe wípé oríire tó wọlé dé fún olólùfẹ́ wa bàbá wa ẹ̀gbọ́n wa ọmọ yín àti àbúrò yín ni àmọ́ báyìí kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká tún gbé ohùn sókè díẹ̀ sí àbí kò yé yín kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ yẹn ni o ó ga onílò ní jẹ́ ọ̀nì abẹ̀lọ́wẹ̀. ẹ̀yin tèmi bí mo ṣe fẹ́ máa sọ̀rọ̀ mi lọ ẹ rí i pé lè ní inú mi dùn dáadáa mò ń jó mò ń yọ̀ mo tún rántí ilé dáadáa lẹ́ni mo máa ń kọ orin kan mo yóò mú nìyàn láti ilé o mo yóò mú nìyàn láti ilé o èmi lọmọ olùbàdí amúniràrùn ọ̀yà mo yóò mú nìyàn láti ilé o inú mi dùn lẹ́ni mo rántí ilé dáadáa kò sí ìdí méjì pàtàkì tí mo fi ń dunnú tí inú mi dẹ̀ fi dùn tá a fi wà lórí ètò lẹ́ni bí kò ṣe wípé ṣe mọ̀ lórí ètò wa a máa ń bá aláyọ̀ yọ ayọ̀ ni àábọ̀ ní ọjọ́ òbí ṣọjọ́ òbí àábọ̀ ní ìgbéyàwó ṣègbéyàwó lẹ́ni eléyìí tá a tún fẹ́ ṣe lẹ́ni nǹkan gidi nǹkan ayọ̀ tó jẹ́ wípé ire la máa bá wa o kí n tó sọ̀rọ̀ mi wọ́n ní wípé ẹgbẹ́ orin tọkọ lẹ́ẹ̀kan yẹn Èkìtì borí kò síbi tá a ti rí àwọn ọmọ Èkìtì àti wípé ṣe é rí wọ́n ní nǹkan kí nǹkan tá a bá ń ṣe láyé ẹ̀yin tèmi ẹjá máa ṣe o
ká tẹra mọ́ dáadáa ibikíbi tá a bá wà ìkọ́kíkan tá a bá ti ń ṣe ẹja ṣe ká dẹ̀ tẹra mọ́ dáadáa ká ṣe tòótọ́ èyí ló mú mi wá sí orí ètò láti sọ fún yín wípé a fẹ́ bá bàbá wa yọ ayọ̀ oríire àmì ẹ̀yẹ aláṣeyọrí kò sí ẹni méjì o bí kò ṣe bàbá wa aṣáájú olùgbóhùnsáfẹ́fẹ́ rédíò ní Èkìtì ọ̀nàrẹ́bù Ìgèjọ̀ngbọ́ fún àṣeyọrí oríire àmì ẹ̀yẹ tí wọ́n fún ní ìlú Àkúrẹ́. Bàbá wa Ìgèjọ̀ngbọ́ láti ọdún tó ti pẹ́ sẹ́yìn bí 100 ọdún sẹ́yìn náà ti wà lẹ́nu iṣẹ́ olùgbóhùnsáfẹ́fẹ́ ní ìgbà tí ò tẹ̀ tí sí ayélujára tó báyìí náà dẹ̀ ti wà àwọn náà dẹ̀ ń gbóríyìn kò wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ wọn dáadáa. Bàbá wa Ìgèjọ̀ngbọ́ ó jẹ́ ọmọ bíbí ìlú Ìkẹ́rẹ́ ó wá láti agboolé kan tó ń pè ní Ìjàọ̀ ní Ìkẹ́rẹ́ Èkìtì ó jẹ́ ọmọ bíbí inú bàbá wa Ẹ̀mìlà tó gbéṣẹ̀ olóyè David Jọ̀ngbọ́ kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ bàbá ó dẹ̀ tún jẹ́ ọmọ bíbí inú ìyá wa Adéṣẹ̀yẹ Ùrò Ajífọlábora kọ́lọ́run kó fi ọ̀run kẹ́ ìyá wa náà ó dẹ̀ tún jẹ́ ọkọ Ọmọlára Jọ̀ngbọ́ akíọ o ìyáàfin Ọmọlára Jọ̀ngbọ́ ó kú tọ́jú bàbá wa Ìgèjọ̀ngbọ́. Bàbá wa yìí gẹ́gẹ́ bí mo ṣe wí ó bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ rédíò láti ìlú Ìbàdàn ló ti bẹ̀rẹ̀ ìgbà yẹn mo sì wà ní Àròbó títí dìsìn tó tún fi ṣe tó olóògbé jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa ṣe iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní rédíò tẹlifíṣàn ní ìlú Àkúrẹ́ ìyẹn Ondo State Television. Ẹ má yẹ kí n fàrọ̀gùn torí ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ìtàn yẹn àmọ́ síwájú sí tá bá ti ń fi àmì ẹ̀yẹ yìí tá bá ti ń fi hàn yín ẹ rí ẹ gbọ́ gbogbo ẹ̀ níbẹ̀ torí kí n má di pé a sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì láti gba àkókò ẹ̀yin olólùfẹ́ mi. Bàbá wa yìí ó wá láti ìdílé kan ní Ìkẹ́rẹ́ Ìjà ọ̀nà pé ìdílé jẹ́ ìdílé tó jẹ́ wípé ní agbo ilé yìí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dáradára tó jẹ́ wípé wọ́n fẹ́ràn ara wọn bí ojú ni. Ìdílé jẹ́ ìdílé kan tí èmi náà tí mo ti jáde kọ́lọ́run jẹ́ kí èmi náà kí n ṣe àṣeyọrí kẹ́yìn náà kẹ́ ṣe àṣeyọrí oríṣiríṣi àwọn ọ̀mọ̀wé ló jáde ní ìdílé yìí o níbi tán fẹ́ ara wọn dé wọ́n lè máa sọ wípé láyé àtijọ́ pé ọmọ ọ̀jà ò lè fẹ́ ọmọ ọ̀jà ò kò ń ṣe bẹ́ẹ̀ wọn ò fẹ́ ara wọn ṣùgbọ́n wọ́n ní ìfẹ́ ara wọn tó bẹ́ẹ̀. Ìdílé rẹ̀ jẹ́ ìdílé agbo ilé kan pàtàkì ní Ìkẹ́rẹ́ tó jẹ́ wípé ṣe mọ̀ pé gbogbo ìlú náà ti máa ń ṣe ọdún pé wọ́n ń jẹ iṣu tuntun ní ọ̀dọ̀ wa ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn àmọ́ kán tó di pé wọ́n jẹ iṣu ní Ìkẹ́rẹ́ olóyè ìdílé yìí ló kọ́kọ́ máa jáde síta tó máa pàṣẹ kí ọba ìlú gan kó tó lè jẹ iṣu tuntun ká tó bọ̀ sí ará ìlú kò dẹ̀ sí ẹni tó lè mú iṣu síta láì jẹ́ wípé olóyè ìdílé ó sọ̀rọ̀ pé àsìkò ti tó o ẹ lè máa jẹ iṣu ó dẹ̀ máa kéde fún gbogbo ìlú ìgbà ẹnì kankan lè mú iṣu tuntun síta ní ìlú Ìkẹ́rẹ́ mọ̀ pé ilé alágbára ni wọ́n dẹ̀ ní àwọn agbára kan tó jẹ́ wípé èyí kàárè mojúbà rẹ o ọlọ́ọ̀bà mojúbà rẹ o gbogbo ẹ̀ ilé yẹn ló ti wá ní Ìkẹ́rẹ́ Èkìtì. Ẹ má yẹ kí n fàrọ̀gùn ìdílé tó dáa ni bàbá wa ti wá èyí ló mú wa wá sórí ètò lẹ́ni pé káwa náà ká tún bá bàbá wa ká tún bá yọ̀ wípé ó kú oríire pé inú wa dùn kó pé ó kú oríire. Ẹ̀yin tèmi kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí ẹ jẹ́ kí n dánu dúró díẹ̀ kí n fi díẹ̀ hàn yín ní ara àmì ẹ̀yẹ tí wọ́n fún bàbá wa kẹ́ ẹ lè rí bó ṣe lọ lẹ́yìn èyí a tún padà wá sí orí ètò fún àṣekágbá ẹ̀. Wọ́n bí Isaac Ṣọlá Ìgèjọ̀ngbọ́ sínú ẹbí olóògbé olóyè gíga David Jọ̀ngbọ́ Ẹ̀mìlà àti olórí Vivian Adéṣeyẹ Jọ̀ngbọ́ nílùú Ìkẹ́rẹ́ Èkìtì nìkan bíi 100 ọdún sẹ́yìn tí Ìgèjọ̀ngbọ́ lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama Àmọ̀yè Ìkẹ́rẹ́ Èkìtì ó sì tún kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìkóròyìnjọ ilé ẹ̀kọ́ fásitì ìlú Èkó bákan náà ló kẹ́kọ̀ọ́ ní iléeṣẹ́ amóhùnmáwòrán BBC nílùú London lọ́dún 1981 sí ọdún 1982. Ìgèjọ̀ngbọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ fún ọdún kan ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Hosanna ní Èkìtì
lọ́dún 1972. Bákan náà ló jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ girama Àmọ̀yè nílùú Ìkẹ́rẹ́-Èkìtì lọ́dún 1974 sí orí 1975. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní iléeṣẹ́ rédíò Nàìjíríà nílùú Ìbàdàn lọ́dún 1975 kó tó di pé ó darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Western Nigeria Television nílùú Ìbàdàn lọ́dún 1975 sí orí 1976. Bákan náà ó darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán OSBC nígbà náà tí a mọ̀ sí OSRC báyìí nílùú Àkúrẹ́ níbi tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Isaac Ìgèjọ̀gbọ́ ti gba àwọn ìwé ẹ̀rí lónírúurú tó sì ti gba àwọn àmì-ẹ̀yẹ bákan náà láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ìgèjọ̀gbọ́ ti jẹ́ alùpùpù tí àmì sọ̀rọ̀sọ̀rọ̀ sì farahàn nínú rẹ̀ ní ilé ẹ̀kọ́ girama níbi tí ó ti ní ẹgbẹ́ amúlùdùn tí wọ́n kópa nínú àwọn onírúurú ayẹyẹ láti ní àwọn ènìyàn sí nígbà náà gbogbo àwọn olùkọ́ rẹ̀ ni wọ́n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí irúfẹ́ ènìyàn tó jẹ́ nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ó jẹ́ alákòóso yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ilé studio manager tó sì wá di atọ́kùn ètò àjíkí ètò àṣà ilẹ̀ wa ètò ayélu Yorùbá dùkà máyọ̀wó ó gbèrò ọdún ìbílẹ̀ ẹkú ìdájí ìjòkó àjọ̀gbọ́n ọgbọ́n orí òkú ọ̀rọ̀ èrò ìyà tó fi mọ́ ọba kíọ gbogbo àwọn ètò rẹ̀ wọ̀nyí ni wọ́n ṣe àfọ̀mọ́ àwùjọ kúrò lọ́wọ́ ìwà àbàjẹ́ kí ilé ayé lè pé fún gbogbo ènìyàn lẹ́yìn ìfẹ̀yìntì rẹ̀ ó di ọ̀gá àgbà iléeṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Supreme International Group Communication ó jẹ́ alága FKO Abiola Kabir Group nípìnlẹ̀ Ondo ó tún jẹ́ alága ẹgbẹ́ Àkúrẹ́ Golden Airlines àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ètò rẹ̀ tó ṣe lọ́wọ́lọ́wọ́ nìwòyí wọ́n má bàa kíyín àti ètò ẹ̀fíyé wa bó tilẹ̀ jẹ́ pé Isaac Ṣọlá Ìgèjọ̀gbọ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba ara rẹ̀ sì pépé síbẹ̀ láti gba gbogbo òkú láti ṣe iṣẹ́ tó yàn láàyò bíi ká sọ̀rọ̀ ká pèdè gbayì akàròyìn atọ́kùn ètò tó tó bàbá sùn yẹ ọ̀rẹ́ gbogbo ènìyàn onírẹ̀lẹ̀ àmúlùdùn olùfẹ́ ní fúnre aláàánú aláìgbọ̀jẹ̀gẹ́ bẹ́ẹ̀ sì ni ó gbé aya rẹ̀ níyàwó Ali tí Ọlọ́run sì fi àwọn ọmọ àti àwọn ọmọ wọn kẹ́wọ́. Fún ìdí èyí mo fi arákùnrin yìí hàn ní gẹ́gẹ́ bí ẹni tó dáńtọ́tọ́ tó sì lẹ́tọ̀ọ́ láti gba àmì ẹ̀yẹ ńlá yìí. ẹ̀yin tèmi àbẹ́ ẹ̀rí nǹkan ẹni bó ṣe yẹ Honorable Ìgèjọ̀gbọ́ ní àmì ẹ̀yẹ eléyìí tán fún ní ìlú Àkúrẹ́ ó kú oríire o ó kú oríire aláṣeyọrí o gbogbo àwọn ọmọ ìjà ọ̀ pátápátá láìkó ẹnìkan ló ní kí n kí ẹ o bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa yìí olóyè Ẹ̀mìlà Olúògúndọlà ti ìjà ọ̀ ó ní kí n kí ọ o wípé o kú oríire o pé oríire náà kò ní tán síbẹ̀ o pé àmì ẹ̀yẹ náà á túbọ̀ máa tẹ̀síwájú sí o wípé o kú ọmọ ṣe o pé bó ṣe ṣe ni kó ṣe máa ṣe o pé o kú oríire lẹ́ẹ̀kan sí o bẹ́ẹ̀ náà máa ní gbogbo àwọn ọmọ ilé pátápátá láìkó ẹnìkan o gbogbo ẹmọ Ẹ̀mìlà ìjà ọ̀ Ìkẹ́rẹ́ Èkìtì yìí gbogbo wọn pátápátá àtàwọn tó wà ń bí àtàwọn tó sí ń bí àtàwọn tó péjú síbẹ̀ àtàwọn tó péjú síbẹ̀ pátápátá ẹ̀gbọ́n àbúrò bàbá àti ìyá àti ọmọ àti àwọn ọmọ ọmọ pátápátá náà ní kí n máa kí ẹ o wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àmì ẹ̀yẹ yìí o pé oríire náà á túbọ̀ máa tẹ̀síwájú sí o pé olórí dáadáa ni ẹ o pé orí rẹ kò dẹ̀ ní di ìrù o
wípé a kú oríire o pé inú wọn dùn gidigidigidi sí o pé ẹ kú oríire o ẹ̀gbọ́n mi bàbá mi èmi náà kí ẹ o kú oríire o oríire náà kò ní dìbàjẹ́ o á túbọ̀ máa tẹ̀síwájú sí o káre o Ìgè Àdùnbí orúkọ rọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ kí mo pè ọ́ lórúkọ o wọ́n Ìgè Àdùnbí ọmọ alálẹ̀ yẹ̀rọ̀yẹ̀rọ̀ rẹ ọmọ alálẹ̀ kankan bí ogún náà kan yín gbọ́ ṣútọ́ rẹ ọmọ ajóṣẹ́ mèyìn tọrọ ọmọ ajóṣẹ́ mèyìn takoko káẹ̀kọ́ sákòkò lúlé nìkan bá mèyìn àti ọmọ aláàrin lè jìkò mọ́lù ọmọ aláàrin kan mú kórè ọ̀sẹ̀ jó lúlé àbá rẹ ọmọ adíjọ́mi jẹun ọmọ aṣògùdùlà àwọn èdè fáwọlé òjá ọ àgbẹ̀dẹ̀nà ṣe bórí àbá rẹ wo kú oríire o ọmọ apajá jẹ mọ́ òbọ̀ ọ̀yà jẹ ṣojú ríro kẹ́yìn èṣìdálẹ̀ olérin ni o mo dẹ̀ tún yàbàrá o súlẹ̀ èyí rẹ o èyí rẹ àtàtà adéṣẹ̀yẹ ajífọlábora ọmọ ojúmúrò ojúmọ́ ọlọ́nigbọ̀rọ̀ ọmọ ọ̀gbọ́n àgùntàṣọ́rọ́ látìbà ibẹ̀ létí á o wo kú oríire sí o ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ o ẹ bá mi kí olólùfẹ́ wa o bàbá wa ẹ̀gbọ́n wa ọmọ wa àti àbúrò yín wípé wọ́n kú oríire àmì ẹ̀yẹ èyí tó aláṣeyọrí èyí tí wọ́n gbà o oríire náà kò ní mọ síbẹ̀ o gbogbo wa náà la ṣe àṣeyọrí o ẹ bá mi láìkè ètò yìí kẹ bá mi ṣíà ẹ kẹ dẹ̀ bá mi kọ́mẹ̀ǹtì ẹ̀ ó ṣe pàtàkì kẹ dẹ̀ tún jọ kẹ bá mi subscribe torí ètò wa míì tó bá máa dé ẹ lè máa rí kẹ dẹ̀ tún press tẹ aago bí aago ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ìyẹn ló máa jẹ́ kẹ ẹ mọ̀ nígbà tí a bá ti gbé ètò míì síta a dẹ̀ tún wà lórí Facebook náà o nítorí àwọn tí ò ní àǹfààní láti wá sí YouTube àbí tí wọn ò nífẹ̀ẹ́ láti wá sí YouTube a wà lórí Facebook page wa náà ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń bá wa share ẹ̀ kẹ́ máa bá wa share ẹ̀ náà sí Facebook Ọlọ́run á ṣe èyí tó dáa nínú iṣẹ́ yín o a dẹ̀ tún ṣe ìpolówó nǹkan o tẹ́ bá fẹ́ polówó ọjà yín kẹ́ sọ fún wa tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe òpó web ẹ kàn sí wa náà lórí ẹ̀rọ tá a máa mú sílẹ̀ ní orí ètò yìí olùtó ètò wa tó ní wọn dà á bá yín ṣe tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ayẹyẹ ìpolówó ayẹyẹ nǹkan yín bóyá ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ká kí yín fún ọjọ́ ìbí ká kí yín fún ìsọmọ lórúkọ ká kí yín fún gbogbo ìgbéyàwó tàbí ẹ fẹ́ rántí ẹni yín tó ti lọ ẹ kàn sí wa lórí ètò ilé aago tá a máa mú síbẹ̀ àti inbox wa màá dá yín lóhùn tàbí akọ̀wé wa ọmọọba adépọ́nmilé ayé ògúndọ̀là ọmọ olóyè mẹ́kùn òun náà á dá yín lóhùn á bá yín ṣe kò ná yín ní ìkan púpọ̀ ó dìgbà o gẹ́gẹ́ bí ìṣe mi àbọ̀délé tọ́jà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rè o mọ́ lọ sèkìtì o ìyókùn o ìyan ara o ọmọdé ti dì sí o adé ajẹ̀kanra o.